Ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ lẹ́tọ̀ ní ọjọ́ àbámẹ́ta tí a máa mú wá sí orí ètò yín. À ń sọ̀rọ̀ lórí ìlú. Mo ń bínú sí àwọn ẹlẹgbẹ́ mi bóyá torí nígbà tí máa wọlé mi ò dágbádá bolẹ̀ kí wọ́n rí gẹrẹyẹ lọ́tún àti lósì. Kò jẹ́ kó lè sọ fún àyàn ara lé pé Abel náà ti wà ní ilé agodo báyìí. Ṣùgbọ́n wọ́n ti yí nílé kan náà pé kí n má bínú mọ́. Torí èmi ní gẹ́gẹ́ bí èèyàn kan bàbá ti ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀báyé ó máa ń jẹ mí lógún kan ibẹ̀ lọkàn mi wà. Èmi náà fẹ́ ìṣẹ̀báyé. Torí àwọn ìṣẹ̀báyé yìí ó ti kúrò lórílẹ̀‐èdè yìí so a gbúdọ̀ sọ nípa ẹ̀ so ó jẹ mí lógún ju gbogbo nǹkan lọ ò ní fi bí òní bínú. Má bínú. Wọ́n ti sọ Yorùbá àwọn bàbá sọ pé àgbà tí ò bá bínú wọ́n ní òun náà ni ọmọ ẹ̀ máa ń pọ̀. Ká tó wá lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan mo béèrè ìbéèrè kan bóyá ẹ lè bá wa dáhùn ìbéèrè yẹn nísìn. Ẹ ṣe alàgbà Abel bí mo bá gbọ́ yín yé dáadáa ẹ ń béèrè nípa ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ sí ara ìlú ni. Ìlú nílùú ń jẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìṣara ìlú. Yìí tán fi máa ń sọ pé ṣẹ̀kẹ̀rẹ̀ bá wọn lọ sóde ìbànújẹ́ àti pé ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó ni pé ó ní ìgbà kan náà tí kò tí ì sílù. Ṣẹ̀kẹ̀rẹ̀ àti ohun tí a ń pè ní igbá. Igbá ti ta báyìí. Igbá ta fi ń jẹun àbí. Tí a máa ń lù ni a máa ń lò fún àwọn ọba. Ẹ sì kàn lè déédéé rí àfi bó bá jẹ́ láàfin ọba láti máa ń sọ pé ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó. Àfin ọba ọ̀kan gbọ́dọ̀ wà ní gbunduku. Àlejò wa mo tún fẹ́ béèrè nípa ìlú kan tí à ń pè ní sákárà. Tábàwò ní òde òní yìí dábàá ti yọ àwọn onífújì àwọn tó ń kọrin fújì àwọn ni wọ́n tún ń lo sákárà díẹ̀díẹ̀. Àwọn olórin kan wà tá à ń pè ní àwọn olórin sákárà bíi bàbá Yusuf Ọlátúnjí àwọn sákárà lóhùn bó sì ní sákárà àgbọ́mọ́. Kí ni ipa gan-an tí sákárà ń kó ní òde orin? Gbogbo ipa tí àpàlà lè kó ni sákárà lè kó ní òde orin. Tí a bá wo àwọn onífújì ní ayé òde òní sákárà nìkan náà máa ń sábà lò jù nítorí kí ni ó rọrùn láti lò. Ṣùgbọ́n tá a bá ní kàwé tó bá ti ń lù wọ́n máa ń fi ìka tẹ̀ níwájú wọ́n fi ń tẹ̀ lẹ́yìn tó lè jẹ́ máa lù kò rọrùn lójú tèmi o. Bí eléyìí ṣe wà báyìí tá a bá wo ara sákárà kò sí àwọn okùn báyìí tí à ń pè ní ọ̀sán lára sákárà. Àwọn ọ̀sán yìí la máa fi ń fún eléyìí ní ẹni tó máa mú jáde. Ṣùgbọ́n tá a bá fẹ́ kó sọ dò ọ̀sán yìí ni ó ṣiṣẹ́. Ré ọ̀sán yìí ni ó ṣiṣẹ́. Mí ọ̀sán náà ni. Ṣùgbọ́n tá a bá wo sákárà bí mo ṣe sọ kò sí ẹni tí ń jẹ́ ọ̀sán lára sákárà. A sì gbúdọ̀ jẹ́ kó fọ ohùn tí a fẹ́ kó fọ jáde. Báwo la ṣe fẹ́ ṣe ìka ìlàkùnkùn ní agbára tá a bá ti tẹ̀ ẹ́ tá a bá ti lù ú tá a bá fẹ́ kó fún wa ní òfin wa tá a bá ti filẹ̀ tá a bá fẹ́ kó fún wa ní òfin wa. Nípa ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀sán tí ọmọ èèyàn bá wà ní àjò tí ò wálé a máa ń gbọ́ pé àwọn bàbá wa onímọ̀ọ́ṣe máa ń ṣe tí wọ́n máa fi ìlù fà wálé. Ǹjẹ́ lè yànnà náà yẹn báwo ló ṣe ń ṣẹlẹ̀ gan? Ẹni tó bá jẹ́ ọmọ ìdílé àyàn tó sì jẹ́ àyàn tọkàntọkàn tí kì í ṣe ọmọ àlè ìdílé àyàn ibikíbi tó bá wà tí a bá fọ̀pá sílù níbikíbi tó bá wà agbọ̀n tí a wọ̀ sọ. A lè ní fi kankan sí ìlú yẹn. Agbára lọ́wọ́. Ibẹ̀ yẹn ò yé mi dáadáa o. Ṣé ordinary ìlú lásán náà kàn máa gbé kò sí kí wọ́n máa bálù yẹn sọ nǹkan kan tó fi ọ̀pá sí? Bí mo ṣe sọ fún yín ẹ̀mí nílùú. Bí ó ṣe wà nínú ìlú ó ń rìn nínú àgọ́ ara wọn. Ibikíbi tí wọ́n bá wà tí wọ́n bá fi ìlú bá wọn sọ̀rọ̀ wọ́n á gbọ́ pé ilé ń pe àwọn. Ẹ̀yin èèyàn wa nílé ọ̀rọ̀ ìlú tá à ń sọ léni yìí ó jinlẹ̀ ju bá a ṣe rò lọ kì í ṣe nǹkan tí a lè parí léni yìí ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ sí ẹ jẹ́ ká délé agbára lókè lọ́hùn à ń bọ̀.